Ayẹyẹ ọdún ọba ìlú Ẹ̀pẹ́ ọdún 2026 máa mú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún wáyé. Gómìnà Ayédàtiwa, Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti àwọn ọba ilẹ̀ Yorùbá mìíràn yóò wá síbi ọdún náà. Àwọn ọmọ àti àlejò ìlú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Oǹdó, ìpínlẹ̀ Oǹdó múra tán láti túkọ̀ ìwé ìtàn tuntun tó lẹ́wà nínú ìtàn àṣà àti ìṣe wọn bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún. Níbi wọn yóò ṣe gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ńláńlá ilẹ̀ Yorùbá, àwọn ènìyàn pàtàkì láti orílẹ̀-èdè Nàìjíríà, kódà láti òkè òkun lálejò níbi àjọyọ̀ ọdún ọba Ẹ̀pẹ́ ọdún 2026. Ọ̀rọ̀ ìdánilójú yìí ni wọ́n sọ níbi àpéjọ ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe ní ilé ọba Ẹ̀pẹ́, èyí tí àwọn olóyè ìlú, ìgbìmọ̀ tí ó ń ṣe ètò ayẹyẹ náà ṣe. Olóyè gíga Adékúnlé Oyèwọlé Àkàndé gbẹnusọ ọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn náà, èyí tí ó wáyé ní ọjọ́ Ajé ọjọ́ 6 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ó ṣe àlàyé pé ètò ayẹyẹ náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú àpéjọ oníròyìn àti ìpàdé àwọn olórí Ẹ̀pẹ́. Ó wí pé kì í ṣe ayẹyẹ lásán bí kò ṣe àkójọpọ̀ àwọn ọmọlúàbí àti olókìkí láti oríṣiríṣi ibi pẹ̀lú àwọn ọmọkùnrin àti ọmọbìnrin ìlú Ẹ̀pẹ́ ní ilé àti ní òkè òkun. Gẹ́gẹ́ bí olóyè gíga Ọdún ó ṣe sọ, ọdún ọba Ẹ̀pẹ́ jẹ́ ayẹyẹ tó ń gbé àṣà ìbílẹ̀, ìṣọ̀kan àti ìgbéga ìlú náà ga. Ó máa ń fa àwọn ọmọ àti àwọn olùgbé ìlú Ẹ̀pẹ́ jọ. Ìjọba ìpínlẹ̀ Oǹdó, àwọn ọba, àwọn ọ̀rẹ́ ìlú àti àwọn àlejò pàtàkì gbogbo ni ọdún náà máa ń wà fún. Ó tún fi kún un pé kábíyèsí ọba Isaac Oyèbádé Akínkúàdé Yàngèdè ti ìlú Ẹ̀pẹ́, ọba aláṣẹ ìlú náà, ní olùgbàlejò ayẹyẹ náà, nígbàtí gómìnà ìpínlẹ̀ Oǹdó Dókítà Lucky Orímisàn Ayédàtiwa yóò jẹ́ àlejò pàtàkì, tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá yóò jẹ́ bàbá ọjọ́ náà. Olóyè gíga Ọdún ó tún sọ wípé ọdún ọba Ẹ̀pẹ́ ti ń di ayẹyẹ àgbáyé díẹ̀díẹ̀. Ó ní kò ní pẹ́ tí yóò di ayẹyẹ tí gbogbo ayé yóò máa fi ojú sí. Ó wá ṣe àlàyé pé aṣọ òkè tí ó jẹ́ ojúlówó aṣọ ìbílẹ̀ ni wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí àkànṣe aṣọ fún ayẹyẹ ti ọdún yìí, kí ó lè ṣe àfihàn ẹwà àṣà ìbílẹ̀ àti ìdàgbàsókè àwọn ọmọ Ẹ̀pẹ́. Ó tún jẹ́ kí a mọ̀ pé wọ́n máa ń fún ẹni tí ó bá wọ aṣọ òkè tí ó dára jùlọ ní ẹ̀bùn níbi ayẹyẹ ọdún yìí. Ìparí gbogbo ètò ayẹyẹ náà yóò wáyé ní ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù keje ọdún yìí. Ó kọjá imagination àwọn tá a jókòó fúnra wa. Ibi tí ìlú Ẹ̀pẹ́ ti ń bọ̀ ó kọjá imagination wa. Wọ́n ìwọ̀nba nǹkan díẹ̀ àwa gan-an la lè sọ nípa Ẹ̀pẹ́, torí pé Ẹ̀pẹ́ ti wà bí àwọn ìlú kan tó wà. Pé wọ́n á sọ̀rọ̀ Ilé-Ifẹ̀, ẹ ká máa sọ̀rọ̀ Ẹ̀pẹ́. Pàtàkì ọdún ọba ìlú Ẹ̀pẹ́ gẹ́gẹ́ bí àwọn olóyè ìlú náà tí olóyè gíga Ọdún ìlú Ẹ̀pẹ́ ṣáájú wọn ṣe sọ. Ó wí pé ọdún náà wà fún ọba ìlú yìí. Lára àlàkalẹ̀ rẹ̀ níbi àwọn olóyè àdúgbò kọ̀ọ̀kan yóò ṣe mú ẹ̀bùn tí ó dára wá fún ọba láti fi dúpẹ́ pé ó yan òun gẹ́gẹ́ bí olóyè rẹ̀. Bákan náà ni ọba fúnra rẹ̀ yóò kó gbogbo àwọn ọmọ rẹ̀ jọ papọ̀ tí yóò sì ṣe ọdún fún wọn. Bákan náà lára ọdún yìí ni bí ọba yóò ṣe fún àwọn ènìyàn pàtàkì kọ̀ọ̀kan ní oyè. Paríparí rẹ̀ ní ọjọ́ ọdún gangan, níbi tí oríṣiríṣi àwọn ènìyàn yóò ti wá sí gbàgede ayẹyẹ pẹ̀lú aṣọ òkè tí ó bójúmu láti wá ṣe ọdún tìjó tìlù. Nípa ìlú Ẹ̀pẹ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìlú náà jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé, ìlú ìgbàanì. Wọ́n ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ni ó ti ara ìlú Ẹ̀pẹ́ jáde tí wọ́n lọ tẹ̀dó sí ìlú tí wọ́n wà lónìí. Lára àwọn ìlú bẹ́ẹ̀ ni ìlú Oǹdó, ìlú Ilẹ̀ Olújì, ìlú Ìsìnkàn tí ó wà nítòsí ìlú Àkúrẹ́. Nínú àlàyé ìtàn tí a gbọ́ ni wípé bí iná bá jó lóko pé mọ̀jàlá jẹ́ kí wọ́n mọ̀. Wọ́n ní bí ọba kan bá papòdà ní ìlú Oǹdó, dandan ni kí wọ́n ṣe ètò ìbílẹ̀ kan fún un ní Ẹ̀pẹ́. Kódà ibì kan wà ní ìlú náà tí wọ́n ń pè ní ojúbọ Odùduwà, èyí tí ó fi hàn pé Oòduà baba ńlá Yorùbá ní í ṣe pẹ̀lú ìlú Ẹ̀pẹ́
kódà wọ́n sọ wípé ìlú yìí ni Odùduwà sùn sí lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ìbejì tí wọ́n lọ tẹ ìlú Oǹdó àti ilẹ̀ Olújìdó. Orúkọ àdúgbò àbáláyé gbogbo tí ó wà nílùú Oǹdó náà ni ó wà nílùú Ẹ̀pẹ́, àwọn bíi Odòṣidà, Ìdímọ̀gè, Ìdímilókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbàtí àwọn olóyè ọmọ àti ará ìlú náà ń sọ̀rọ̀ nípa ọba ìlú náà, wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí ọba dáadáa tí ó fi ìfẹ́ ìlọsíwájú ìlú rẹ̀ sọ́kàn gidi. Wọ́n wí pé ọba yìí jẹ́ ẹni tí ó lawọ́ gidi tí àsìkò rẹ̀ sì dára gidi fún ìlú náà. Wọ́n wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun amáyédẹrùn ni ọba yìí ti mú wọ ìlú náà. Ọ̀làjú ìgbàlódé wà ní ìlú yìí, ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé wà ní ìlú náà. Ọba Oyèbádé Akínkúàdé Adénúsì kẹta Nyàgìdè Ẹ̀pẹ́ ni wọ́n júwe pé kò fi ojú tàbùkù ẹ̀sìn àbáláyé rárá. Fún ìdí èyí ni iléeṣẹ́ ìwé ìròyìn Díngí Oòduà fi fún ọba yìí ní àmì ẹ̀yẹ ìdálọ́lá pàtàkì yìgbìnìbí àtẹ ìlẹ̀kẹ̀. Láìpẹ́ yìí, àwọn olóyè àti àwọn ènìyàn tí ó wà níbi ìpàdé oníròyìn náà lórúkọ ọba Oyèbádé Adénúsì Akínkúàdé Isaac ẹlẹ́ẹ̀kẹta Nyàgìdè ìlú Ẹ̀pẹ́. Níbi ìpàdé oníròyìn náà ni olóyè gíga Adékúnlé Àkàndé Ọdúnwo Ẹ̀pẹ́, olóyè gíga Isaac Akínṣìpẹ̀ Ọ̀dọ̀fin Ẹ̀pẹ́, olóyè Adékúnlé Adédọ̀tun Àógbò Ẹ̀pẹ́, olóyè Àràbà Awófẹ́mi Òpótù Ẹ̀pẹ́, olóyè Ọládayọ̀ Tèmídayọ̀ Ọ̀dọ́lé Ẹ̀pẹ́, olóyèbìnrin Adéọ Eunice Yèyé Oge Ẹ̀pẹ́, olóyè Afọlábí Lómáfẹ́ Oǹdó, olóyèbìnrin Akínlolú Erelú Ẹ̀pẹ́, olóyè Peter Matthew Lóbòsìn of Onísọ̀sì Ẹ̀pẹ́, olóyè Motúráyọ̀ Ìbíjọkẹ́ Philip ìyálọ́jà Mobíire, olóyè Bùkọ́lá Ọlápàdé ìyálọ́jà Lómilẹ́jù, olóyè Mukaila Yusuf ìyálájé Ẹ̀pẹ́, Ọlánrewájú Akíndùn ọba Adékúoróyè Oyèbádé baálẹ̀ Láhóró, ọ̀gbẹ́ni Adéjọ Sunday Adébísí akọ̀wé ààfin. Ìlú Ẹ̀pẹ́ ni ó wà ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Oǹdó ní ìpínlẹ̀ Oǹdó. Ó jẹ́ ìlú ìbílẹ̀. Wọ́n ń gba Ifẹ̀ wọ ìlú yìí, wọ́n lè gba ilẹ̀ Olújì wọ ìlú yìí, wọ́n lè gba ìlú Oǹdó wọ ìlú Ẹ̀pẹ́. Yìí náà ọ̀nà kan wà ní ìlú yìí tí wọ́n ń pè ní ọ̀nà òwúrọ̀ tàbí ọ̀nà ìṣẹ̀ǹbáyé. Wọ́n sọ pé omi odò tí ó ṣàn mẹ́rin ni wọ́n máa ń kàn kí wọ́n tó wọ ìlú Ẹ̀pẹ́ bí wọ́n bá gba ọ̀nà láti ìlú Oǹdó tàbí Ifẹ̀ wọlé sí ìlú náà. Ìlú Ẹ̀pẹ́ tí à ń sọ yìí yàtọ̀ gédégbé sí ìlú Ẹ̀pẹ́ tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀míọlá Agbájé tí ó jẹ́ olóòtú àgbà ìwé ìròyìn Díngí Oòduà ni ó ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Lèmi Peter Ògúnlẹ̀yẹ kà sétí ìgbọ́ yín fún iléeṣẹ́ ìwé ìròyìn Díngí Oòduà. Díngí Oòduà o, ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Díngí Oòduà